Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lẹ́ńkọ́ bí a ṣe gbọ́ ò? Wọ́n ní àǹtí wa wọ́n ní wọ́n advice àǹtí wa fashion lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe ń ṣe nínú palace bàbá wẹ̀rin ńlá lórí ọ̀rọ̀ ẹ pé kán máa tẹ̀lé kábíyèsí kùrùkẹrẹ kán máa wá oorun kán máa complain. Wọ́n ní wọ́n complain pé bàbá wẹ̀rin ńlá wọn sún mọ́ àwọn bó ṣe yẹ kán sún mọ́ àwọn. Wọ́n ní àǹtí wa ní ṣé wọ́n fẹ́ jẹun lékè moyó ni wípé ṣe bí wọ́n ṣẹ̀ bímọ ni wípé kí ló dé tí àǹtí wa fashion ò lè jókòó kó máa tọ́jú ọmọ ẹ̀ wípé kí ló dé tó jẹ́ pé every time àǹtí wa fashion ó máa ní pé òun fẹ́ lọ bá kábíyèsí wípé nǹkan tí àǹtí wa fashion ṣe ò dáa ipò ń dẹ̀ ní láti kí ló dé tí àǹtí wa tó ń ṣe báyẹn wípé a máa tẹ̀lé kábíyèsí kiri lóṣò every time. Wọ́n nígbà tó yí àǹtí wa dé advice àǹtí wa fashion wọ́n ní èébú ni àǹtí wa fashion bú àǹtí wa rò wípé nítorí ó ti gbọ́ ìtorí ẹ̀ nínú fi ń bí wípé nítorí àǹtí wa ti gbọ́ ìtorí ẹ̀ nínú fi ń bí tó fi ń advice òun wípé kó fi ọ̀rọ̀ tiẹ̀ kó fi ṣírò ara rẹ̀ wípé kó má advice òun mọ́ o wípé ṣòun ló ní pé kó dàgbà ni wípé ọmọ kékeré ara òun lòun wípé sọ tóun bá ń wá kábíyèsí kiri kí ni tiwọn tó rán nígbà yẹn tí kábíyèsí ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọ́n ní every time kábíyèsí máa ń pè ó ní ọ̀sán alẹ́ wọ́n ní ìwà yẹn ti wá mọ́ lára dáadáa. Wọ́n ló ti rè pé bí bàbá wẹ̀rin ńlá ṣe máa pè òun ní gbogbo ìgbà nìyẹn. Wọ́n ní ṣùgbọ́n ọ̀rọ̀ ti bẹ́yìn yọ ò. Wọ́n ní kò sí yẹn mọ́. Wọ́n ní so ìtorí ẹ̀ inú àǹtí wo ò dùn rárá wípé ṣe làǹtí wọn ń kanra nítorí bàbá wẹ̀rin ńlá wọn pé bó ṣe yẹ kán pé. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé right now kábíyèsí ò lè máa pè nítorí pàrẹ̀ ẹ̀ sì tutù díẹ̀. Ó ń breastfeed ọmọ. Bàbá wẹ̀rin láwọn fẹ́ máa bá ọmọ wọn kọ́ máa bá jọ du nǹkan táwọn ọmọ ń mu. Ṣé ẹ dẹ̀ mọ̀ ara ẹ̀ sì tutù right now. So bóyá nítorí ẹ̀ ni bàbá wẹ̀rin ńlá fi ń yẹra fún un. Torí wọ́n ní pé kò bá ìlànà àwọn kábíyèsí mu kán máa rí gbogbo àwọn nǹkan báyẹn. So but àǹtí wa wọn ò fẹ́ gbọ́. Àǹtí wa wọ́n bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí elderly person. Wọ́n ní ṣùgbọ́n wọ́n ní ọ̀rọ̀ modeling èyí tí àǹtí wa reject wípé àwọn ò lè jẹ́ káwọn model ẹ̀ wá sí ibi fashion week àwọn. Wọ́n ní kò bá àǹtí wa lára mu. Wọ́n ní ọ̀rọ̀ yẹn ń bí nínú seriously pé ó ní tó bá jẹ́ pé àǹtí wa jẹ́ kí àwọn ṣe modeling ni pé kábíyèsí á rí pé àǹtí wo mọ anything pé old fashion week my foot pé old fashion week my foot làǹtí wa ń ṣe pé tó ń bá handle fashion week táǹtí wa yìí ń ṣe pẹ̀lú àwọn girls òun pé in fact pé wọ́n kàn máa sunkún ni. Ẹyẹ ìyọlẹ̀ ọ̀rọ̀ àǹtí wa fashion yìí ọ̀rọ̀ wọn lágbára o. Èèyàn kan sọ fún mi pé fashion wo gan tiẹ̀ là ń pè gan pé bóyá ẹ̀kan tó ń kó sí lórí nìyẹn pé ká má pè fashion kankan mọ́ pé fashion wo ló ń ṣe pé fashion tó jẹ́ pé fún rẹ̀ ló ń mú material ló ń gàn pọ̀. Ìgbà tí mo gbọ́ nǹkan tẹ́ni yẹn sọ mo fẹ́ rẹ́rìn kú ipò ó mú material ó gàn pọ̀ pé ṣé ó lè lọ dúró lẹ́gbẹ̀ẹ́ àwọn fashion tó ń bá Queen Naomi ránṣọ ni pé fashion my foot. Ẹ̀yin èèyàn lé wọ́n ní kinní yìí ń dùn àǹtí wa gan o ó ń dùn wọ́n gan o. Ẹ dẹ̀ mọ̀ pé Queen Naomi ló wà lórí ọpọ́n báyìí.
Queen Naomi wọ́n náà ń pariwo ni kábíyèsí ń fún Queen Naomi látẹ̀ńṣọ̀n wọn ò rán wọn ò rí tàwọn rò all the time Queen Naomi kí làwọn ṣe fún kábíyèsí kí lẹ̀ ṣe fún kábíyèsí olórùka ti gbòrùka ọwọ́ àwédòfo ẹ̀yin náà mọ̀ wípé bàbá wẹ̀rin ńlá wọn fi Queen Naomi ṣeré ìfẹ́ wọn ayọ̀ wọn ìdùnnú wọn ẹni bí ọkàn wọn ò ní Queen Naomi ẹ̀yin èèyàn lé bá ṣe gbọ́ nìyẹn o wọn láǹtí wa bú àǹtí wa rú seriously ipe nítorí àǹtí wa ti dàgbà ìtorí ẹ̀ ló fi ń dùn ipò ń ṣì wà lójú ọpọ́n kó jẹ́ kó ń jayé orí o kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn lé gbogbo ẹ̀yin tí ẹ̀ tí sẹ́ǹdì ọyìn sí masholagistv.com lórí price away giveaway 2024 tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ ètò máa end ní on the 15th of this month ẹ tètè kíákíá ẹ send orúkọ yín àti rí àwọn orúkọ kan ò torí on the 15th ni ó máa close on the 15th náà dẹ̀ lẹ́ máa gba àwọn ẹ̀bùn yín mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi bí mo ṣe máa ń sọ allegedly ní agbọ́gist la mo wá sí etí ìgbọ́ ẹ̀yin èèyàn mi ìbá kábíyèsí gbénu palace o yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí orúkọ mi ni Máṣọ́lá à ń sọ nítorí pé àfẹ́ gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ gẹ̀ẹ́sì ẹ̀yin èèyàn létí ẹ̀ bá ti subscribe ẹ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà ẹ̀yin èèyàn lé adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ó subscribers o ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè ẹ̀ nítorọ jẹ́ ẹ̀ nítorọ mọ̀ gbogbo ẹ̀yin tẹ̀lé ṣẹ̀ darapọ̀ mọ́ Mashola Gist TV adúpẹ́ àtún ọpẹ́ dá fún gbogbo ìfẹ́ tẹ́ ẹ ní sí Mashola Gist TV àwa náà nífẹ̀ẹ́ yín o ọlọ́run elédùnmarè á bá gbé gbọ́wọ́ yín sókè o bí a ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nínú December yìí kò ní dìwà mẹ́rù lọ láyọ̀ àtàlàáfíà lèmi àti yín lájọ máa fi ṣe rí ọdún tó ń bọ̀ ìyẹn ọdún 2025 wọn ò ní fi ẹnikẹ́ni ṣàwátì nínú wa o ẹ má gbàgbé kẹ́ ẹ fún fídíò yìí ní thumbs up o please share this video like and subscribe God bless you all Mashola Gist TV ń kí i o ẹ kú ọdún àbáwáláyé ara o ẹ ṣé.